Chijuwọlá, wow, gbogbo àwọn old kìíní mi tó ti lọ nínú tó ti bá old account mi lọ, gbogbo yìí ni mo ti ń rí padà yìí o. Wow, I'm so blessed. This 2025. Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má mú ṣẹ o. Àánú ni mò ń rí gbà, orí ọ̀fẹ́ ni mò ń rí gbà 24/7. Olúwa ṣeun. Look at this family here. Kí ló dé tí mi ò ṣe kìí ṣe pé kí nìyẹn fẹ́ kú ṣá. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Okay. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Màmí Gbénró. Àánú Olúwa yóò gbé gbogbo wa ró lórúkọ Jésù Kristi. Ẹ káàbọ̀. Ó yá, ẹ máa bọ̀, ẹ máa bọ̀, ẹ máa bọ̀. Ẹ jẹ́ ká ṣe ní pápápá ní kọ́mọ́nkóbó. Even if this thing is not ready. Mi ò lè wó. Mi ò lè jábọ́. Ẹgbà kámú. This is how I was. Bí mo ṣe dàgbà mọ́ wájú orí mi. So ẹ wo ọmọ tóun náà bí fẹ́rí. It runs in the family. Yeah. Máa ń kú sí. Ọ̀làlá ó mú. Wọ́n lè mú mi o. Lábàlábà wọ́gbó. Àìjáwọ́ gbogbo wọn máa jásẹ̀. Ẹ kálẹ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín. I will give glory to Jehovah Almighty for a time like this. Ṣé rí fọ́tò tí mo fi síbí báyìí? Mo dúpẹ́. Mo wà láyé, mo wà láyé. Ọpẹ́ ló yẹ. Ẹ kúlé màmí, mo ti padà wá. Ọpẹ́ ló yẹ f'Olújẹ́ mímọ́ o. Ọpẹ́ ló yẹ. Mo wà láyé, mo wà láyé bàbá. Ọpẹ́ ló yẹ. Ọ̀rọ̀ pọ̀ lórí fọ́tò méjèèjì tí mo gbé jáde yìí o. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Ojú ọ̀nà Ọlọ́run ni mo tọ̀ sí. Kì í sáré, ṣùgbọ́n tó bá dé ayé àmọ́ ó ń ṣáájú àwọn tó ń sáré. Bẹ́ẹ̀ ni o, Ọlọ́run kì í sáré, ṣùgbọ́n tó bá dé orí ìlà Ọlọ́run ni mo wà yìí. Kì í sáré. Tó bá dé ayé àmọ́ ó ń ṣáájú àwọn tó sáré. Ọlọ́run kì í sáré. Kì í sáré, kì í pẹ́ dé. Ẹlẹ́sẹ̀ kíkùn kan lè sáré kọjá Ọlọ́run ọba. Ojú ọ̀nà Ọlọ́run ni mo wà sí o. Ibẹ̀ ni mo tò sí o. Ẹlẹ́dàá mi kì í sáré. Àwọn tó sáré ó tún ní kí n má jà ọba. Ọba ni mí. Ọba ni mí. Ọba kì í jọba. Ọba ni mí. Ojú ọ̀nà Ọlọ́run tí mo wà yìí náà ni mo máa tọ̀ lọ nítorí pé ní tí àsìkò òtítọ́ bá tó, irọ́ máa sá pamọ́ ni. Gbéniró mi ò lè jábọ́. Olúwa ló gbé mi ró. Gbéniró mi ò lè jábọ́. Olúwa òun ló gbé mi ró. Wọ́n wá ṣubú mi láéláé, mi ò lè ṣubú. Mi ò ní tẹnu gbó bí ọwọ́. Gbéniró mi ò lè
lè jábọ́. Olúwa ìwọ ló gbé mi ró. Ọlọ́run àwọn bàbá ńlá mi ló gbé mi ró, mi ò dẹ̀ lè jábọ́ láéláé. Mo dúpẹ́, mo fìyìn f'Elédùmarè fún oore ọ̀fẹ́ àṣálẹ́ yìí. Ká ṣá máa ṣe dáadáa. Kóníkálùkù ṣá máa ṣe bó bá ṣe mọ̀ ọ́ sí. Ìrìn àjò ayé mi lórí iṣẹ́ ìránṣẹ́ ó fa kíkì, ó gọ̀ǹtìọ́, ó palatia. Àmín, 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 àmín. Mi náà nípa yín, ẹ̀yin náà nípa mi. Bẹ́ẹ̀ ni, orí ọ̀nà Ọlọ́run ni mo wà yìí. Mo máa ń jó gan, èmi máa ń ṣe fàájì o. Ó kàn pé tí bá ń ṣiṣẹ́ Ọlọ́run lọ́wọ́, don't cross my path. But tó bá jẹ́ pé ká ṣe fàájì, ajẹ́ranjẹ́ ṣe díẹ̀ ló lé o, gàmbàrí jẹ́ díẹ̀ ló bì kéyìn tó pọ́n. Ọlọ́run ló rescue life mi. I don't pretend. Why do I need to pretend? Tí bá pretend, kí ni nǹkan tó fẹ́ dà fún mi? Tí bá sọ pé báyìí ni mo jẹ́, ṣó máa sọ pé o fẹ́ nà mí ni? You can't not nà mí. Iṣẹ́ ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ mi ó ti rí oríṣiríṣi. Ó ti rí èébú. Ó ti kan lílù. Ó ti kan àṣàsí, àránsí, afẹ́fẹ́, ọfà. Ṣùgbọ́n Olúwa ṣe kíni? Ẹ jẹ́ kí n lọ gbórin yẹn wá. Kí n tún lọ gbórin yẹn wá lẹ́ẹ̀kan sí. A jọ máa kọ orin yẹn ni. Torí ẹni t'Ọlọ́run bá ń ṣe tiẹ̀, mi ò lè. Ìwọ ló gbé mi ró, gbé mi ró, mi ò lè jábọ́. Olúwa ìwọ ló gbé mi ró, gbé mi ró, mi ò lè jábọ́. Olúwa ìwọ ló gbé mi ró, gbé mi ró, mi ò lè jábọ́ láéláé. Gbé mi ró, mi ò lè jábọ́. Ọlọ́run àwọn bàbá ńlá mi, Ọlọ́run SBG Ọ̀ṣọ́fà, Ọlọ́run òtítọ́, Ọlọ́run òdodo. Ó lóun ò ní fi mí sílẹ̀ nígbà kankan, ò ní fìyà jẹ mí, òun ò dẹ̀ ní jẹ́ kí ìyà kó jẹ mí gbé. Ẹni Ọlọ́run ṣe lóore ò kó nawọ́ sókè. Ó ṣe fún mi, ó ṣe fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Kristi olùgbàlà. Hallelujah, mo mọ́pẹ́ wá. Ènìyàn ló kọ́lé alájà mẹ́fà tó jáde láyé. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi olùgbàlà. Iṣẹ́ ìránṣẹ́ mi lórí pé mo ní ẹ jẹ́ ká ṣe dáadáa nísẹ̀lẹ̀. Nígbà yẹn kò tíì sí fídíò àti máa ṣe live kíní báyìí. A máa ń post fọ́tò awakọ̀ kíní sí ni. Ṣé rí ẹgbẹ́ mi yìí? Àwọn bàbá kan wọ́n dẹ̀ tó gbọ́rọ̀ báyìí, wọ́n dẹ̀ ṣe ẹ́fíjì mi, olùjọ mímọ́ Ọlọ́run adẹ́dà ṣẹ̀dá, tí mo gbé ẹsẹ̀ síbi tí mo máa jẹ́ pé ibẹ̀ ni yàrá ìkẹyìn mi, tí mo wá mú orí mi tí mo ṣí sókè níbi tó jẹ́ pé ibẹ̀ ló fi ń ṣọlá tó gbé ẹsẹ̀ rẹ̀ sí. Àwọn bàbá yìí dẹ̀ tó, wọ́n dẹ̀ ń fi ọ̀bẹ, wọ́n dẹ̀ fi ń gún ojú kan. Èmi náà ṣì nílé nìyí. Irú ọfà wo lẹ̀ tí ta sí mi nínú ìjọ mímọ́? Irú àránsí wo, ìlú àṣàsí wo? Ṣùgbọ́n ẹni t'Ọlọ́run ṣe tirẹ̀, ta ló lè kọjú ìjà sí? Àjẹ́ tó tún kọrin yẹn lẹ́ẹ̀kan sí. Olúwa ìwọ ló gbé mi ró, mi ò lè jábọ́. Ìwọ ló gbé mi ró, gbé mi ró, mi ò lè jábọ́. Olúwa ta ló pè wọlé? Gbé mi ró, mi ò lè. Gbé mi ró, mi ò lè jábọ́. Olúwa ìwọ ló gbé mi ró.
Ọlọ́run ló gbé mi ró, olújọ mímọ́ ló jẹ́ kí n wà títí di òní. Àìmọye àwọn bàbá àjàṣẹ́ tó máa ní máa jẹ́wọ́ fún ẹ pé ọmọ àjàṣẹ́ ni mí. Wàá mọ̀ pé wọn kì í bá ọmọ àjàṣẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Wàá mọ̀ pé wọn kì í sọ fún àjàṣẹ́. Obìnrin ò kì í sọ fún ọkùnrin àjàṣẹ́ pé kó má ṣe pé kàn tó ń ṣe kò dáa. Èmi náà rèé, mo dúpẹ́. Pẹ̀lú ìjì tó jà, pẹ̀lú èpè, pẹ̀lú àfọ̀ṣẹ, pẹ̀lú ọ̀fà oríṣiríṣi. Ẹ ń bèrè wípé kí ló dé tí kò ti fi tí ṣubú látijọ́ yìí? Kí ló dé tí kò ti fi tó ti gbàgbé tí kò ti dùbúlẹ̀ àìsàn tí kò dìde tó jẹ́ pé ọmọ máa lọ sọ pé kán pẹ̀lẹ́ nínú ilé yín? Wọ́n dẹ̀ ti máa pẹ̀lẹ́. Ẹni kí ló dé tí ọmọ yìí ó ṣà ń tatu? Ó máa tatu náà ni. Nítorí pé mi ò ní kí gbá kan bọ̀ kan nínú. Màá dẹ̀ try possible best mi. Wípé kí ni? Mi ò bá tèèyàn jẹ́. Mi ò dédé jáde síta àbí ẹnìkan máa sọ pé lọ bá tẹni yìí jẹ́. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe correction lórí aṣọ wíwọ̀, ẹwẹ́ ẹni tó wọ Mother Celestia, ṣé aṣọ nìyẹn? Ìyẹn kọ́ ni nǹkan tí mo bá wá. Ẹni tó wà nínú Mother Celestia yìí, òun lẹni tẹ́ rí. Tí èmi ò mọ̀ pé wọ́n ní issue pẹ̀lú woman yìí ní London. The same London yìí ni wọ́n ti send kíní yìí sí mi lórí messenger ńgbà yẹn. Mi ò tí ní WhatsApp pé ìyàwó HOD, ìyàwó bàbá Ọlárìndé, òun ni chair lady of Women Council, that she went to represent them at an harvest. Kí n wo nǹkan tó wọ̀ lọ. Mi ò mọ nǹkan tẹ́jọ́ ń fà láàrin yín bẹ́ẹ̀. Gbogbo nǹkan tó bá wá sórí kinní mi ò dédé lọ síbẹ̀ kí n kéde sọ pé mo fẹ́ point finger at anybody. Yes, ó ti gorí yes, ó ti gorí yes, òtítọ́. Mo dẹ̀ dúpẹ́ fún òtítọ́ tó fojú mi mú hàn. Mo apologize, but I didn't wrong you. Because I lè mọ nǹkan tẹ́jọ́ ń fà. And you posted it on your wall that I was cursing your husband. I hate a baby child, ọmọ ẹ̀jẹ̀. And you tagged the whole wide world. Oníkálùkù bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ńbẹ̀ títí kan àdàbà sí òní. Ìyẹn sọ pé mi ṣòbò lábàṣà. Ìyẹn ò tiẹ̀ ní nǹkan kan tó tiẹ̀ lè fi bú mi náà. Torí odò tó bá tójú ẹni kún ni kò lè gbé ni lọ. Ẹ rántí pé mo ṣe program kan ní about, was it not 2 weeks ago, before New Year ṣá, tí mo sọ pé ìyàwó bàbá Ọlárìndé, tí mo fi fọ́tò yẹn, mo fi fọ́tò yìí tí mo fi hàn báyìí pé ẹ wo fọ́tò. Ṣé èmi nìyẹn o, ṣé ẹ ọmọ tó ta pẹ̀lú filter tó fine. Pé nǹkan tí mo sọ nìyí, àdàbà sí òní kan náà ni. Àdàbà sí òní tó wà ní tó ń ṣe Facebook rubbish tó máa ń jambla ẹnu báyìí. Ṣé yẹn tiẹ̀ lọ́rọ̀ mi? Ó lọ, yes now. Ìyàwó bàbá Ọlárìndé, ó tàgẹ̀, and he came to her wall and oríṣiríṣi nǹkan lóníkálùkù kọ síbẹ̀. Ṣé rí bí mo ṣe wà yìí? Èmi ò kì í báyàn jà àjàpájúdé o. Tí n bá ti sọ nǹkan tó Olúwa ní kí n sọ fún ẹ, tó bá wùn ẹ́ kó gbọ́, tó bá wùn ẹ́ kó má gbọ́, mo ti kúrò ńbẹ̀. Mi mọ̀ pé wàhálà yín, bẹ́ẹ̀ ni amúgbó yẹn náà ni tó ní ìdọ̀tí yẹn. Ìyẹn náà wá ń bú mi sí abẹ́ kíní because you want people to discredit me before God. You shouldn't have done that. Nǹkan tí mo gbé jáde years back. That doesn't mean that I hate you.
gbogbo àwọn ọmọ oríṣiríṣi tí mo sọ nígbà yẹn pé gbogbo àwọn aṣọ tẹ́ ń wọ̀ fún wọn yìí mo mọ nǹkan tó mo máa mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sóríṣiríṣi nínú àwọn ọmọ yẹn àwọn ọmọ tẹ́ ń wọ àwọn aṣọ àgbàlagbà tẹ́ máa sọ pé wọ́n ń ṣe ceremonial dressing fún wọn ní kórè àtolùṣọ́ tó ṣe àtàwọn ọmọ ọjọ́ gbogbo wọn náà fara gbà kò dùn mọ́ mi nínú ṣùgbọ́n mo kígbe ẹ̀ mo wá sọ mo ní ṣé ó yẹ kí odidi ìyàwó HOD ẹ wo nǹkan tí mo rí gbà ṣé léyìí ò dojú tìyàn to Jehovah Almighty be the glory ẹni tó wá rí fídíò tí mo ṣe torí program tí mo ṣe yẹn torí fọ́tò eléyìí tí mo nà báyìí tí mo dárúkọ ìyàwó bàbá Ọlárìndé mọ́ ló wá send mi ní fọ́tò yìí ní ìbẹ́ nìyẹn sọ̀rọ̀ rí ó ní no ẹni yẹn wọ́n jọ ń jà ní Amẹ́ríkà ni wọ́n wá ń gbé fọ́tò ẹ̀ káàkiri torí pé ìmúra tó mú yẹn lọ́jọ́ ẹ̀bẹ̀ ni pé wọ́n ti ń rẹkẹ ẹ̀ ni mi ò kúkú mọ̀ ìyàwó bàbá Ọlárìndé mi ò rí ìyàwó bàbá Ọlárìndé rí this lady calling herself last chance àbí kíni now ó bímọ tí kájà sọ pé mi pẹ̀lú ẹ̀ ti ẹ̀ ń jà ó bímọ mo dẹ̀ kí ẹ kú ewu ọmọ níbi tẹ́mi ti wá tó bá kò síjà tẹ́lẹ̀ máa jà bóyá torí pé mo jọmọ ọba nínú létà ti bí mi bẹ́ẹ̀ni kan bá bímọ ládùúgbò ọjọ́ yẹn ní last bus ọjọ́ yẹn níjà tó ń lọ láàrin ìlú ọjọ́ yẹn ọmọ tí wọ́n ṣẹ̀ bí yẹn ló máa parí ìjà fún everybody ìjọ yẹn ni gbogbo yín pátápátá lè máa jọ mu shinap ìwọ ẹ̀yin méjèèjì tẹjọ ń jà yẹn wọ́n jọ ní kẹjọ mú nínú kọ́ọ̀pù kan náà ni ó yá ìjà ti parí kẹ́ni kankan máa rojọ́ ọmọ tuntun tó ti wọnú ìlú wa yìí ó ti parí ìjà àìmọye làjàlá ní lọ́dọ̀ wa ó bímọ mo gbé ọmọ wọ́n táàgì mi náà ni bóyá friend of friend náà dẹ̀ lọ́dẹ̀ comment mo dẹ̀ mo ìyàwó bàbá Ọlárìndé ìyàwó wọn bímọ mo dẹ̀ mú fọ́tò kó má bàa dàbẹ́ ní pé bóyá ó sọ pé mo tún ń gbé fọ́tò ẹ̀ jáde ni mo ṣe mú ti ọmọ yẹn àti bàbá yẹn nìkan tó dẹ̀ pé ẹ rí i pé mo sún ọmọ yẹn gangan ni mo kọ̀dà dámú níbẹ̀ tí mo dẹ̀ gbé tí mo dẹ̀ kí ọmọ yẹn mo dẹ̀ kẹ́ mo dẹ̀ gẹ́ bí mo ṣe fẹ́ kó rí fáwọn ọmọ mi and you flare up. I was not cursing your husband. I was only saying pé wàhálà tí wọ́n dá sílẹ̀ ní Haati Street kan tó kúrò ńbẹ̀ owó tí wọ́n kó £38,000 pé kàn kó padà lọ torí gbàgbà táwọn kó £38,000 lọ àwọn tó dé lẹ́yìn ìgbà yẹn àwọn náà tún kó tiwọn tí wọ́n fi ṣe nǹkan kan fún ìjọ mo dẹ̀ ṣe sọ títí dọ́là bàbá sì jẹ́ wọ́n ní £38,000 but I have nothing against you. I don't know you in person. Fọ́tò tí wọ́n send sí mi ni àsìkò gba ìlàdẹ ń ṣe correction tó yẹ pé wọ́n máa kó oríṣiríṣi makeup oríṣiríṣi color gba makeup ṣe ìjájú sí makeup ni wọ́n á tàn gbogbo ẹ̀ mọ́jú jálajàla tá à ń ṣe correction yẹn nígbà yẹn. Ẹni tó wá rí fídíò tí mo ṣe yẹn ló wá drop kìíní pé no ẹni tí mo ní but London ni mo ti gbà ó ní ọlọ́mọ plenty mi ò lè purọ́ fún yín ẹni yẹn kọ́ wọ́n fi bú ẹni yẹn ni wọ́n lè máa bá ẹni yẹn jà bóyá ẹni yẹn náà máa ń lo jewelry bóyá ẹni tẹ́ ẹ̀ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń pè níyàwó bàbá Ọlárìndé ní London yẹn bóyá ẹni yẹn náà máa ń lo jewelry wọ́n ṣe sọ pé nígbà tó dẹ̀ mọ̀ pé ẹ̀kúkú dà mọ̀ lójú wọ́n ṣe send ẹ̀ sí pé ẹ wo nǹkan tíyàwó bàbá Ọlárìndé head of women council ní London tó wọ̀ tó lọ fi represent wọn ní harvest. If you are hearing me, you know that is exactly what I said. Pé odidi ìyàwó HOD ṣó yẹ kó wọrú nǹkan báyìí. Mo fẹ́ máa bá ẹnìyẹn argue ó ní kí n dúró. Ó wá lọ mú fọ́tò yìí jáde. Ó wá send ẹ̀ sí mi wípé
ẹni tó wà nínú picture tí mò ń pè níyàwó bàbá Ọlárìndé òun náà ni pé kí n tún wo for example kí n wo nylon búrẹ́dì tó wọ̀ sọ̀rọ̀ pé ara àwọn ògbóná tó wà nínú chọ́ọ̀chì tẹnu òká nìyẹn mo wá ní òkè bí mo ṣe parí program yẹn lálẹ́ ẹjọ́ yẹn ṣe wọ́n pé òru ti wá ń bì báyìí ọ̀sán sì ní lọ́dọ̀ wọn ní ìrọ̀lẹ́ ní lọ́dọ̀ wọn lọ́hùn àbí nǹkan kan ṣá torí tí bá fẹ́ bá àwọn àbúrò mi sọ̀rọ̀ around 2-3 ni màá bá wọn sọ tó jẹ́ pé wọ́n sì wà ní nǹkan bí aago 6 nírọ̀lẹ́ around that time òun ló ṣe jẹ́ pé kí n sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lálẹ́ yìí is for a purpose mo ti sọ pé màá ṣe ẹnu mi ò wúwo jù láti sọ fún yàn pé I'm sorry o ìyàwó bàbá Ọlárìndé I'm sorry though I'm not the faulty one at the same time I'm sorry ẹ tó wá fi fọ́tò yìí ránṣẹ́ tó dẹ̀ wá sọ pé you are the one ajẹpàṣẹ nǹkan tó ṣe mark it down mark it down torí iṣẹ́ tí mò ń ṣe kò gbà kí n bá ti yàn jẹ́ no she's not the one in the picture but it was sent to me with her identity òun ni mo yẹ sọ pé mi mọ nǹkan tí ó ń bínú sí ẹ wo nǹkan tó wọ̀ ṣé tí bá ṣe correction lórí ẹ̀ ṣó burú jù and instead of her then to separate to contact me as èmi kọ́ ni mo wà nínú fọ́tò yẹn o she kept it in until tó ṣe wá bímọ ló wá ní kí má pa ọmọ òun kí pa mo ṣe má gbogbo àwọn tó wà ń bẹ̀ kàn sọ nonsense wọ́n kàn sọ rubbish kò sẹ́ni tó máa pa ẹ́ lọ́mọ ọmọ ẹ̀ ò ní kú ọmọ ẹ̀ ní mo ti ẹ̀ tún sọ pé àyàwó ọmọ sẹ̀lẹ̀ lélẹ́yìí kíní kan listen all these years you kept this thing inside of you it might have blocked your blessings because you didn't call my attention to it. Bẹ́ẹ̀mi ṣe wà yìí thousands of people ló mọ̀ mí millions of people ló mọ̀ mí mi mọ̀ tẹ́ni orí ẹ̀ tí mo rí wọn face to face. Òun mo ṣe sọ nísìn wípé nobody should come to me and take pictures with me or do a video with me because video tẹ́ máa lọ fi máa blackmail mi lẹ́yìn àbí photo tẹ́ máa lọ fi tí mi ò gbọ́dọ̀ post mo ṣe program mo fi praise àwọn màmá mo tó fi photo síbẹ̀ lóríṣiríṣi ìkan láti máa message mi pé kí n lọ gbé program yẹn down to hell with you no you yourself ó ṣe ẹlẹ́dàá mi láti máa kì mí sínú láti ọdún yìí ó ṣe ẹlẹ́dàá mi I don't do that again and you call yourself a Christian. You call yourself a wife of one of the most important person in pastor's office. Téèyàn bá ń gbé nǹkan burúkú sínú, ó máa ń dí ọ̀nà ore ni. Ó máa ń dí ọ̀nà àlàáfíà ni. Ó máa ń dí ọ̀nà ìgbéga ni. Ó máa ń da ojú ọ̀nà èèyàn rú ni. Ẹ ti ń fẹ́ kí n máa rẹ́rìn. Oda mo ti stop ọ̀rọ̀. In a nutshell, I have nothing against you. But my uncle Olusegun Olarinde, I have everything. Like you said that I'm cursing your husband. I'm not. I've never cursed your husband. All I've been saying, and I will keep on saying, is one who agba tó tó lé.
£38,000. Àwọn ṣòbóròkò tó wà ń bẹ̀ ńsìn, àwọn náà tún bẹ̀rẹ̀ sí ní kó tiwọn. Ṣéṣe Olúwa náà ládẹ ń ṣe yẹn. You ought to put your husband through. Mú yìí mọ́ yìí nínú ilé Olúwa. Nígbà tí làásìgbò ẹ̀ bá máa dé, eṣinṣin tó ń wà nínú ilé yẹn gan á jìyà. Mo dẹ̀ ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún. It's your husband I have an issue with. This picture was sent to me láti London. Ẹ jẹ́ kí n sọ kankan fún yín. Years back. Àwọn tí London, wọ́n gbé mọ́tò wá, wọ́n náà wá bá wa ṣèkórè. Wọ́n àtọkùnrin wọ́n dẹ̀ kó àwọn gírèfò sínú mọ́tò láti wá nà mí. Wípé kíni? Wípé mo gbé fọ́tò àwọn jáde síta. Wípé sùtánà táwọn wọ̀. Tóun wọ̀ àtòun tóun tún ra fọ́kọ òun tóun fi pọ́n lọ́hun lé ni. Mo nítorí ẹ̀ lẹ ṣe kérò sínú mọ́tò tẹ́ ṣe wá nà mí. Lady yìí, kí lorúkọ ẹ̀ tí ń jẹ́? Counselor Ọ̀pẹ́mọlúwà. She was there that very day. Òun ló pè mí lóní ìyá ẹ wá ẹ jókòó. Báwo lọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Mo ní ẹ ṣá mọ̀ pé correction pé kán yé wo àwọn aṣọ. Mo ní mi ò tí ẹ pé káwọn tí ẹ má rántí wọn. Àwọn ọmọ kéékèèké tán tún lọ rán the same fún. Àtọkọ àti ìyàwó wọn ìhòhò báyìí ni wọ́n wà. Níbi aṣọ yẹn bó ṣe transparent tó. Wọ́n rán fọ́mọ ọkùnrin, wọ́n rán fọ́mọ obìnrin. Mo ní bẹ́ẹ̀ bá tí ẹ máa wọ ti yín. Adémilúwà ló ń jẹ́. Ẹ ṣé jàre ìyá mi. Adémilúwà. Ọ̀pẹ́mọlúwà ni máa ń pè. Orúkọ bàbá mi kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Kó má bínú. Counselor Adémilúwà tó ń taṣọ. Ìyẹn gan nígbà tó rí mi ní ìkórè ní kíní ní ìkórè bàbá Fátúsì. Ó bú mi náà. Ó lẹ́yìn tẹ́yìn ẹ̀yin ò já sí. Ijó France lẹ́ǹjó. Nígbà tí mi ti jó. Tí mi ò ti bẹ̀rẹ̀ sí ní fò sókè kí máa kíní. Ó ní ijó France ni mò ń jó. Mo ní ijó Jésù ni mò ń jó. Ijó ìjẹ̀lẹ́ńkẹ́ ni. Ó yọ́ lù mí bẹ́ẹ̀. Mo dẹ̀ dá padà. Pé ijó Jésù lè mi jó. Mi ò jójó alátìká. Kí sọ̀rọ̀sọ̀rọ̀ rántí fèsì. What you posted, you touch. Bẹ́ẹ̀ ni ìyá mi ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó bó wọn mọ̀ ni pé ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó. Àgàgà tí bá wà nínú aṣọ ògùn wa ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń jó. Ẹ̀rí jó kan tí mo jó nínú kéèjì akọrin ní parish Shalom. Èmi àti Ọlọ́run a jọ ń fa sùúrùtù ni tí mo fi kúrò ní parish yẹn lọ́jọ́ yẹn mi ò kúrò nínú kéèjì akọrin. Àfìgbà tí mo rí àpẹẹrẹ nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nígbà tó dẹ̀ ṣe tán mo dẹ̀ béèrè fún bàbá God. Bẹ́ẹ̀ ni ó ṣe mo gbà wọlé. Tẹ́mi bá wà láyìíká tí bá wà nínú church ó ní mission tí mo bá lọ bẹ̀. Mi ò dẹ̀ like ariwo pàkàlà. Come back to you. London ni wọ́n ti send kíní yìí sí mi. London ni wọ́n ti send the picture yìí sí mi years back. I'm talking about, if not 5 years now, I'm already 6 years, and you kept me. Ntinu ọkàn ẹ síbẹ̀. Ẹ dẹ̀ kúnlẹ̀ báyìí, ẹ dẹ̀ máa gbàdúrà. Dárí ẹ̀ṣẹ̀ wa jọ̀ọ́ bá ti dárí ẹ̀jẹ̀ tí àwọn tó ṣẹ̀ wá. Ìwọ ló mọ nǹkan tẹ́jọ́ fà pẹ̀lú wọn ní London. And they are looking for means to tarnish your image. Unfortunately, ẹni tó rò pé bóyá òun lò mí yẹn wàá jẹgbẹ́ ẹ o. Mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Mo dúpẹ́ lọ́dọ̀ ẹni tí ó fi fọ́tò yìí ránṣẹ́ tó rí fídíò yẹn. Ó ní òun rí fídíò kan
tí wọ́n share so tí mo show photo woman kan ẹni tí mò ń pè yẹn lórúkọ ẹ̀ yẹn kọ́ ẹni èèyàn ọ̀tọ̀ lẹ́ni yẹn America ń bẹ̀ yẹn ni kíní yẹn ti ṣẹlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní send photo ẹni yẹn káàkiri. Why did you do that? Mi ò rántí ẹni tó send picture yìí sí mi láti London ṣùgbọ́n ẹlẹ́dàá mi mọ̀ ẹ́. Back to you, my sister. Don't do that again. Ṣàkátà pàrà láàsín tó tó bá yí láyé jù ó ti di nǹkan míì ni. You should have inboxed me. Even when you saw me, when you saw my something, you went and reports me. Àbí báwo mo ṣe máa sọ nsìn pé apoto maporo kíní kan òfurá bọ̀ kíní kan. It is well, Sha. I'm not too big to tender an apology. And I'm not a child in this game of Sele. Mo ti gbọ́n ju gbogbo yín lọ ńsìn. Mo ti gbọ́n ju yín lọ. Mo ti rí pé ọ̀pọ̀ nínú ọmọ Sele ni abaniláyọ̀ jẹ́. I thank you all very much. I can read people that are on my page. I can see you from here, but this counter here is not reading at all. So wọ́n bá mi fakuraku lórí page mi. So I give glory to Jehovah Almighty, my darling sister. Ọmọ yẹn ọmọ Sele ni ọmọ mi ni. Ọmọ mi ni torí àkọ́bí mi is over 40. The second one is over 40. Ọmọ yẹn ò dẹ̀ tí pé 3 months àbí a year. Ọmọ ló jẹ́ sí mi. Please, next time, unless you don't know about it, you are not aware of the situation, contact the person and iron things out. I'm not doing this because I want you to be my friend. But I have to do it to clear the air. I tell you, látọjọ́ tí ẹni yẹn ti send the kini sí mi, I've been feeling so bad. So bad. My spirit has been down. Not on what I did, but my spirit is down and very, very aggressive towards the person that sent that picture to me. Mo ń fọwọ́ gbá ẹlẹ́dàá mi fún ẹni yẹn lójoojúmọ́ ni. Because nínú iṣẹ́ ìránṣẹ́ yìí kò sí ohun tí ojú mi ò tí rí. Ojú mi ti rówó ti rọ mo ti rẹ́mi gígùn àti àlàáfíà. Ọ̀pọ̀ nínú yín tẹ́ ń béèrè pé kí ló dé tí mi ò kú, kí ló dé tí ẹ tí ẹ gbọ́ pé kankan tí ẹ ṣe kàbí kíní kan ẹ lè gbọ́. Nítorí pé bá ṣe rán mi ni mo ṣe ń ṣe. Tí mo bá dẹ̀ ti kúrò níbí báyìí sì mo drop ẹni yẹn, I pick my own life. I'm not going to have you in my mind. Pé mo fẹ́ máa jókòó, mo fẹ́ máa ronú ẹ pé yé, mo gbọ́dọ̀ ṣá ẹlẹ́sẹ̀ balẹ̀ ni. What for? Tí n bá ṣá ẹlẹ́sẹ̀ balẹ̀, ṣé màá wá mú bí tí mo ṣá yẹn máa lẹ̀ mọ́tọ̀dọ̀ mi ni? Tó fi àpá. Tí n bá gbé orúkọ anybody wá sórí kíní yìí, sí orí page, I want you to make amend. I want you to change. Because when you change, it's good for me. But ká bá ẹ sọ kó má yí padà pàpà ńlá gi nìyẹn. Once again, I'm sorry and I'm not sorry at the same time. But still, I apologize to you. It wasn't intentional. I did not even do it to dirty you or to do anything. It's when you turn it to
bully something, that's when I said, I use those words that you are very stupid, calling yourself a last bus stop. Do you know the meaning of calling yourself a bus stop? Gbogbo nǹkan lẹ máa fi ṣe ṣàkàrà. Àwọn ọ̀rọ̀ kan wà téèyàn gbọ́dọ̀ máa sọ. Àpèmọ́ra là pè tèmi dire. Lọ wo orúkọ tó pè yẹn, ní kó bẹ gbé orúkọ yẹn, ní kó bẹ gbé yẹ̀wò nínú ẹ̀mí. Wàá rí pé it's not something to joke with. A last bus stop and last bus stop, it will remain forever. Àbí kíní kan ló kọ gbogbo ẹ̀ lógún lọ báyìí. Àìní rí nǹkan he. Come of it, my darling sister. Nǹkan kan ò ní ṣe ọmọ ẹ o. Kò ní ṣe ọmọ ló jẹ́ sèmi o, nǹkan kan ò ní ṣe o. Àdìrán, àdìgbà. Àìgbọ́mọ Jésù tọ́jú léka. Kò ní gbóná òdì, kò ní tutù òdì o. Ọwọ́ burúkú ò ní kàn, ojú burúkú ò ní wò. I have nothing against your child. Torí gbogbo ẹ̀yin òpònú tẹ́ ń lọ kọ́mẹ̀ntì lábẹ́ nǹkan tó kọ sí tó gbé jáde. Àwọn àjẹ́ kan ò lè pọ̀ ọmọ ẹ̀jẹ̀ Jésù ti bò mọ́lẹ̀. You are all stupid. Ṣé rí ẹ̀yin tẹ́ wà ní sẹ̀lẹ̀ yìí. Hallelujah. I thank, please help me apologize to her. Pé ọ̀dọ̀ mi ló ṣẹ̀ sí. But that dressing is out of it. Fún ẹni tó dressi bẹ́yẹn. Ẹ̀wẹ̀ ẹni tó dressi tó wọ kíní tó ṣe òun náà nìyẹn. Ẹ wo fún rọ́bà tó wọ̀. Àbẹ́ẹ̀rí pàǹpà tó tún gbé sọ́rùn ìyẹn ti ẹ̀ moderate. Eléyìí ó dàbẹ́ nípa wọ́n lọ ṣe látorí temple àwọn èrò Krishna, bóyá àwọn Buddhist dẹ̀ ni. Nǹkan tó wà lọ́rùn ẹ̀yẹn ó dàbí ẹni pé about three sets ló májì papọ̀ ló fi ṣẹyọ kan. Wọ́n proof pọ́n lówó náà nìyẹn. Ẹ kó gbogbo ríǹgì sọ́wọ́ nítorí pé fẹ́ lọ síbi ìkórè. Ẹ̀mí burúkú tó wà nínú kinní yẹn á wọ̀ ẹ́ lára. Ẹ jẹ́ ká máa rorí ká tó máa mọ̀. Aṣọ tó ò bá lè wọ̀ lọ sí ọjà tó mọ̀ pé tó bá wọ̀ dé ọ̀dà wọ́n á ní wèrè ni ẹ. Má wọ̀ lọ síwájú Ọlọ́run. Má wọ̀ lọ síwájú àwọn màlẹ́kà. That doesn't make you Madam Rich. That doesn't make you Madam, I don't know. Lórúkọ Jésù Kristi. Ọmọ ẹ ò ní gbóná òdì, kò ní tutù òdì o. Àkọ̀tún àyíká o. Bí mo ṣe fẹ́ kó rí fọ́mọ yẹn, kó rí fọ́mọ ọmọ mi bẹ́ẹ̀, kó rí fún mi bẹ́ẹ̀. Because kíkí tí mo kí ọmọ yẹn, just and pé ọmọ tuntun wọnú ìjọ mímọ́ ni, and you turn it around. And I thank God. Nínú gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ilé ayé yìí, ayé ọpẹ́ máa ń yọ ni. Tí mi ò bá gbé fọ́tò ọmọ yẹn, kí ìwọ ò ní lọ post nǹkan tó post, kó share sí gbogbo àgbáyé. Tí wo bá dẹ̀ ṣe yẹn, èmi ò ní gbé fọ́tò jáde kí ni ẹ wo nǹkan tó fàjà wá. Tèmi ò bá tó wá gbé jáde, òtítọ́ ọ̀rọ̀ tó jáde yìí ò ní jáde. Ṣé tèmi ò tọ́pẹ́ báyìí? Tèmi tọ́pẹ́ lọ́dọ̀ Olúwa. Èmi ò máa fi jóyin Jésù lógo. Òṣòlérí ajẹ́ ti mí halẹ̀ ọjọ́ pẹ́. Òṣòlérí ajẹ́ ti mí halẹ̀ ọjọ́ pẹ́. Wọ́n pòfo lónìí o. Pátápátá wọ́n pòfo lónìí o.
kì í ṣàwàdà ojú tí wọ́n ojú tẹ̀lẹ́gàn abẹ́rẹ́ àlọ́kọ́nà okùn tó dí abẹ́rẹ́ àlọ́kọ́nà okùn tó dí ó dájú tèmi dire lójú ọ̀tá mi mo yọ̀ ṣẹ̀ṣẹ̀ tèmi dire lójú ọ̀tá mi mo yọ̀ ṣẹ̀ṣẹ̀ ire di méjì ire iwájú dọ́wọ́ mi ire ẹ̀yìn dọ́wọ́ mi tọwọ́ tún dọ́wọ́ mi tọwọ́ òsì dọ́wọ́ mi èmi ń gbọ́ gbàrègbàrègbàrè ta ló ń fẹ́ èmi ń fẹ́ káyé mi dára mo gba Jésù Olùgbàlà gbọ́ ayé mi ti dára ẹ jẹ́ ká fọpẹ́ fún Bàbá oòrùn òṣùpá wà nínú ìmọ́lẹ̀ ènìyàn kò ní agbára lórílẹ̀ ayé mi Bàbá ọ̀run ló rán mi níṣẹ́ àwọn áńgẹ́lì yọ wọ́n yọ lórí iṣẹ́ mi áńgẹ́lì àwọn áńgẹ́lì yọ wọ́n yọ lórí iṣẹ́ mi àmín. Ọkùnrin wo ló wà ní tòsí bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àdúrà kásẹ̀ kíní yìí lẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá mi fi àdúrà kásẹ̀ Ọlọ́run ṣe nǹkan fún mi o. Ẹ bá mi pè wọlé o. Gbèmí ro mi ò lè jábọ́. Olúwa wọ́n ló gbèmí ro. Gbèmí ro mi ò lè jábọ́. Olúwa ìwọ ló gbèmí ro. Gbèmí ro mi ò ní jábọ́ láíláí. Gbèmí ro mi ò lè jábọ́. Olúwa ìwọ ló gbèmí ro. Ọlọ́run àwọn bàbá ńlá mi ò ṣe ọkùnrin wo ló wà nítòsí ń bẹ̀ tí kò bá sí ẹnì kankan tó máa kọrin fún wa tó máa ṣorí ọ̀fẹ́ fún wa. Ilé tọ́gbọ́ Ọlọ́run kọ́ ni mi ò lè wò láéláé mi ò ní jábọ́. Kí lẹ fẹ́ gbà ní pé akẹ́ kí n ṣubú ìlara yé nítorí pé báwo ló ṣe jẹ́ báwo lọ̀rọ̀ mi ṣe jẹ́ lẹ́gbà káàkiri ẹ̀ lè fura níbi tẹ́ tí ṣọ́ mi kiri lẹ ṣe máa ṣubú. Ọ̀rọ̀ ọlọ́rọ̀ lóbi máa ń kú sí ẹ lè mú mi balẹ̀ labalábá wọgbó. Bẹ́ẹ̀ bá jáwọ́ ẹ máa jásẹ̀ ni lórí ìjọ mímọ́ nínú ìjọ mímọ́ lórí iṣẹ́ mi nínú ìjọ mímọ́ tẹ́ ẹ bá jáwọ́ ẹ máa jásẹ̀ ni. Tá a bá rí ẹnikẹ́ni tó ń pè láti wá ọ̀ràn sí mi lẹ́sẹ̀ orí báyìí ni labalábá máa ń jáwọ́. Anybody ló lè pè wọlé tẹ́ ẹ bá dẹ̀ pè wọlé Olúwa ti gbọ́ ohùn mi ó ti gbọ́ àdúrà mi àwọn ogun ọ̀run ti fàṣẹ sí. I'm free and whom the Lord the Son has set free is free indeed. Blessed assurance, Jesus is mine. Oh, what a foretaste of glory divine. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè fún ọjọ́ ìní. Olúwa ẹ ṣeun. Olúwa ẹ ṣeun.
ọ̀tá mi ló jẹ̀bi gbẹ̀yìn. Ọ̀tá mi ló jẹ̀bi gbẹ̀yìn. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ọmọ ọ̀tá yín máa jẹ̀bi ni. Àwọn ọ̀tá yín máa jẹ̀bi. Wọ́n á jẹ̀bi láyé, wọ́n á jẹ̀bi lọ́run. Mo dúpẹ́. After how many years kéèyàn ti lóyún èèyàn sínú? Kéèyàn lúgọ síbì kan kó máa retí ìgbà tí òun máa gbé nìyẹn ṣubú. Kábíyèsí Elédùmarè. Ẹ̀rù ẹ̀ tó bà. Bàbá mi ẹ̀rù ẹ̀ tó bà o. Ẹ̀rù ẹ̀ tó bà. Agbeni níjà ẹ̀rù ẹ̀ tó bà o. Hey-o. Mo dúpẹ́. Mo dúpẹ́. Orí mi kò gbàbí, àyà mi kò gbèdìdì. Gbogbo ẹ̀ tó bá ro kúrò mi, ó máa kú pì. Lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Congratulations to you, each and every one of you. Congratulations to you. Why? Because I'm still alive today. You are still seeing me. Níbo ni mo mọ̀ tí wọ́n ti mórúkọ mi dé? Nǹkan wo ni mo mọ̀ tí wọ́n fẹ́ sínú afẹ́fẹ́? Congratulations to you. Pé ẹni ọlọ́mọ plenty. Congratulations to you. Ìyẹn ògo fájú ni lọ. Níbo ni mo mọ̀ torúkọ mi ti dé? Níbo ni mo mọ̀ tí fọ́tò mi ti dé? Àdúrà ń gbà o. Ó kàn níbi tó ń gbà sí ni o. Tó bá ń tọrọ owó, tówó ò bá dé, ṣùgbọ́n tó ń sùn tó ń jí, tó ṣì wà láyé tó ṣì wà láàyè, ibi tádúrà ń gbà sí nìyẹn o. Tó bá ló fẹ́ ra lé, ṣùgbọ́n tó tí lákòjọ àti ra lé, ṣùgbọ́n tó ṣì ń rówó ibi tó ń gbé, tó ṣì ń rí san, tó ń rówó iná san, tó ń rí ọwọ́ mú lọ sẹ́nu, ibi tádúrà ń gbà sí nìyẹn o. Èèyàn ló wà lábẹ́ gádà. Ẹ jẹ́ ká ṣọ́bi ṣe. Ìwọ tó hùwà yẹn, ìdí tó fi ṣe, ó yé ẹ. Ìwọ náà tó dẹ̀ wá mú ọ̀rọ̀ yìí sínú for years now, ó yé ẹ. Ẹlẹ́dàá mi á béèrè lọ́wọ́ oníkálukú. Hallelujah, 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 hallelujah. Thank you all very much. Congratulations to each and every one of you. I love you with the love of Christ. Be good. Be truthful. Be straightforward in whatever you are doing. You never know. You never know when it might turn around. It turn around and say, to my own favor.